ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún wá gbọ́ tuntun. Mo ti sọ fún wa pé tó bá ṣe ń lọ la ṣe máa mú wá fún wa. Mọ́mì wa wọ́n Wunmi Lawal àwọn ránṣẹ́ sí Sunday Igboho, wọ́n ránṣẹ́ sí Mr. Wole Soyinka, wọ́n wá ránṣẹ́ sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé ẹ má kàn dé jókòó tẹ́tẹ̀ rẹ. Ẹ wo wọ́n ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan, mo ní okay jẹ́ kí n mú wá fún ẹ̀yin èèyàn mi kẹ́yìn náà gbọ́ àwọn àlàyé yẹn kí a jọ máa reason papọ̀, ká má kàn ṣe kíni, ká má sọ pé torí pé Yorùbá ló wà ń bẹ́ẹ̀ pé ṣé Tinubu ṣó rẹ́dì láti gba Yorùbá nation fún wa. Ẹ wá lọ gbọ́ bí mọ́mì wa Wunmi Lawal bọ́n ṣe ṣàlàyé àwọn ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ já yín sí eléyìí ní fẹ́rẹ́fẹ́. Lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dọ̀ àwọn Fúlàní àbí nọ́ọ̀tì, nítorí Fúlàní wà ń bẹ̀, Kànúrì wà ń bẹ̀, Haúsá wà ń bẹ̀, 15 million almajiri ló wà ń bẹ̀. 15 million mi ní 1,500 o, mi ní 15,000 o, mi ò ní 150,000, mi ní 1.5 million. 15 million almajiri ló wà lórí ilẹ̀ àwọn Fúlàní. 60% owó tó ń jáde ní Nàìjíríà tí Nàìjíríà ń mẹ́kì ọ̀dọ̀ Fúlàní ló ń lọ o. Ṣùgbọ́n àwọn ọ̀gá wọn, àwọn kàbáàlì wọn, àwọn ṣèyíkì wọn, àwọn emirs wọn, olórí burúkú ni wọ́n. Wọ́n ti sọ gbogbo àwọn ọmọ wọn di olórí burúkú ẹnu àánú. Tábà wá ní 15 million almajiri, some other African countries, gbogbo àwọn tó wà lórílẹ̀‐èdè yẹn wọn ò tó 15 million. Èyí tó bá ju 15 million lọ bẹ́ẹ̀ rí 2 million uneducated children. Ní Nàìjíríà tí owó ń jà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀, káàsìkí àti ọrọ̀ tó kùn tó sùn síbẹ̀, a ní 15 million almajiri. Kí wọ́n ṣe pé àwa ní 15 million yẹn nìkan o. Nínú àwọn 15 million yẹn tí wọ́n bá ti ń pọ́ ọmọdún mẹ́sàn-án, ọmọdún mẹ́wàá, àwọn bàbá wọn olórí burúkú, ẹ má mind language mi o, because tá a bá pé olè lólè, tá a ṣe ń pè lóyún ọlọ́ṣà, a ṣe ń window dress ẹni, olórí burúkú ni àwọn Fúlàní. Tó bá wá jẹ́ pé ìyẹn làwọn olórí tiwa tó ń pera wọn lólórí Yorùbá tó fẹ́ bá ṣe, ó mì pé wọ́n ti tọrọ orí burúkú nìyẹn. Ọmọdún mẹ́sàn-án, ọmọdún mẹ́wàá, olórí burúkú wọn ní kò sí nǹkan kan tó wrong pẹ̀lú ẹ̀, kó máa kókó bọ̀ wọ́n nídìí. Àwọn ọmọ tó yẹ kán sì máa rí pediatrician ló ń tọ́jú àwọn ọmọ tó ń pè ní minor. Àwọn ọmọ á ti máa rí obstetrician tó ń tọ́jú àwọn adults. Olórí burúkú wọn láwọn kàwé o, ibẹ̀ ni Adó Bayero wọn wà o, ibẹ̀ ni Lamido Sanusi wà o, tó lóun lọ sí King's College, òun gba King's knowledge, ló gba gbogbo degree, ọ̀tọ̀rí burúkú ló bá wọn. Kò mọ bó ṣe máa educate àwọn ọmọ wọn. Wọ́n ń bí Boko Haram kalẹ̀, wọ́n ń bí ISWAT kalẹ̀, wọ́n ń bí terrorist kalẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wá lé orí yín pé tẹ́lẹ̀ gba degree, ẹ̀yin lẹ ní PhD, ẹ̀yin lẹ ní double minors, ẹ̀yin lẹ ní double degrees. Ẹ ṣorí kunkun bí orí máṣíìnì Ìgbò, ẹ láwọn tẹ́ fẹ́ bá ṣe nìyẹn. Mo wá fẹ́ sọ fún yín ní Malawi tán ju 22 million lọ. Àwọn náà ní orí burúkú tradition tọmọdún 12 tó ń fọ̀ sí wọn kán lọ marry. About 28 their communities lọ ní or state lọ ní Malawi. Ìkànnù àwọn chiefs obìnrin ni o, lọ́dọ̀ Nàìjíríà wọn lóbìnrin lásán. So far obìnrin yìí, gbogbo àwọn ọmọ tí wọ́n wà under age tó ń ṣe marriage fún wọn, lóbìnrin yìí make sure pé wọ́n padà sí school. Kò wá jẹ́ pé wọ́n padà sí school nìkan o, she paid their school fees until tí àwọn ọmọ yẹn máa fi jáde.
at least wọ́n á jáde high school ìtúbọ̀ lè tún fẹ́ progress kí wọ́n ń ṣe obìnrin nìkan even àwọn ọmọkùnrin tó wà under age obìnrin yìí make sure so far wọ́n ní 3,500 tẹ́ bá lọ sórí Adéọlá Fáyẹ̀hùn ẹ̀rí ti total breakdown ó ń lọ sílé ìyá kọ̀ọ̀kan ó ń lọ sọ fún wọn pé àní ọmọ yẹn sẹ́ẹ̀ marriage òun terminator ló ń pè ẹ wá rí àwọn olórí burúkú ní north tán láwọn Fúlàní Kabali oligarchy wọ́n ní 15 million under age tí wọ́n fún ní education wọ́n wá fẹ́ kán bá ẹ̀yin PhD lò ẹ̀yin double masters ẹ̀yin fellow ẹ̀ tí mọ̀ pé ikú náà máa fi pa yín gbẹ̀yìn nígbà tán bá rí bẹ ṣe ń ṣe irú life tó ń tẹ̀ ń live tán dẹ̀ mọ̀ pé àwọn ò lè attain ẹ̀ ìbọn náà máa gbé tán máa fi gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín. Obìnrin one single woman in Malawi ní bíbá yìí African country náà ni o wọn ò ní ìdajì resources in Nigeria wọn ò ní ìdajì PhD double masters fellows resources ní assets ní both material and in human resources. Population Nigeria see population Malawi is 11 times larger. Gbogbo ọmọ tó bá lọ marry at the early age ní obìnrin yìí ló ń bá ó ń break marriage lórí burúkú at the age of 12. Ní Nigeria over 500 and something thousand àwọn ọmọ tó ń ṣe early marriage fún náà bẹ́ẹ̀ ń ṣúọ́. Infant mortality rate ńkọ́ over 800,000 ọmọ Nàìjíríà nínú 800,000 yẹn 750,000 ló máa já ọmọ Fúlàní àbọ̀mọ Haúsá àti Kanuri torí pé wọn ò fún wọn ní standardized education tí wọ́n lè fi di òmìnira tí wọ́n lè fi ṣiṣẹ́ tí wọ́n lè fi take care ara wọn kí lọmọ ọdún 9 mọ̀ nípa láti tọ́jú ọmọ ìkókó òun fún ara ẹ̀ ó sì need ìtọ́jú up till age 14 ní bí báyìí wọ́n sì mú àwọn ọmọ Amẹ́ríkà lọ rí pediatrician ìyá wọn àti bàbá wọn wọ́n á gbé wọn lọ sínú mọ́tò wọ́n á lọ wo eyín wọ́n á lọ wo ojú wọ́n á lọ make sure pọ́n wà òkè oyún ní Nàìjíríà ń kìbọ̀ wọn lára o àwọn Fúlàní amukú mẹ́kọ àwọn tẹ fẹ́ bá gbé nìyẹn ẹ̀yin Yorùbá amukú mẹ́kọ ẹ̀yin Yorùbá amukú mẹ́kọ ẹ̀yin wèrè màá pè padà mú wà lórí show màá pè padà ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ tẹ bá lẹ máa dúró káwọn olórí yín Yorùbá kan sọ yín sílẹ̀ èmi àti lọ sàárè inú wa o wọn ò fẹ́ lọ àwa wítán abiyagba Olúrẹ̀mí ikú ṣe bí àlá ó lóun ò lè dín pẹ̀lú ẹni tí ò bá níbẹ̀rù Ọlọ́run ẹ bá mi bí ọkọ olókùrọ̀ tó fẹ́ tó jẹ́ pé láti primary school ẹ̀ títí dé yunifásitì bó ṣe ń jíwèé ló ń yíwèé ló ń gbé ló ń rà á kó sótítọ́ kan lẹ́nu bàbá Tinubu ó ṣe ga àgámà lizard tó ń ranjú mọ́ wa kó sí òtítọ́ kan lẹ́nu ẹ̀ ṣùgbọ́n ta lè ṣinṣin máa gbè ta lè ṣinṣin fẹ́ gbè tí ò bá jẹ́ ológòdò ta ní Rẹ̀mí máa gbè tí ò bá jẹ́ ọkọ olè apànìyàn apanimáyọ̀dà agbéwiri asọ̀wiri ju bàbá T-Pain lọ ó ní òun ò lè bá ẹni tí ò níbẹ̀rù Ọlọ́run ṣé bàbá Tinubu níbẹ̀rù Ọlọ́run ló la ojú ẹ̀ kalẹ̀ ojú kòǹgbàkòǹgbà ló ń jẹ́ kí Fúlàní máa pa wá on a daily basis. Bàbá Tinubu yín bàbá yín ọmọ olódò orin ọmọ olódò ọdẹ èkúté bọ́dílọ́n ó ń bribe kò ní pè ní bribe aláwọn ní contract pẹ̀lú àwọn tó máa bá
Donald Trump sọ̀rọ̀ kó má wá gbèjà yín, kó má wá láti wá bá àwọn Boko Haram fà á. Ó pè wọ́n ní lobbyists. Lóòótọ́ lobbyists could do a lot of things. Wọ́n lè bá yín tún nǹkan ṣe. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tẹ́ wà yìí, ṣé kì í ṣe àánú lẹ ní ìdínà tó yẹ kí bàbá Tinubu máa bẹ̀bẹ̀ pé ẹ bá mi sọ fún Donald Trump kó gbogbo Arsenal Amẹ́ríkà wá, kó má kó lọ sí Ukraine, àwa ni kó má kó bọ̀ wá bá. Bàbá Tinubu máa ń bẹ̀ wọ́n ni pé kó má jẹ́ kí Trump wá so that Fúlàní á lè pa yín dáadáa. Nígbà tí Fúlàní ń pààyàn, ṣé Fúlàní ni Fúlàní ń pa àbí ẹ̀yin ọmọ Yorùbá? Mò ń sọ fún yín pé wọ́n á gbalẹ̀ yín, wọ́n á fomi ṣùgbọ́n ní ọwọ́. Ẹni kí ni ìyá Lawal yìí ń sọ? Fúlàní ò bẹ̀rù bàbá Tinubu o. Tí bàbá Tinubu bá jí nínú sàárè, Fúlàní á dìde níjọ́ kejì, wọ́n á tún pa èèyàn. Wọ́n wá ní wọ́n ti kéde ń sìn. Ẹ̀yin tẹ́ bá mọ bàbá Tinubu, tẹ́ mọ Ṣèyí, tẹ́ mọ Fọláṣadé Òjó, tẹ́ súnmọ́ Olúrẹ̀mí, ikú ṣe bí àlá, abiyagba abiyamọ, kò ń ṣe abiyamọ, abiyagba ni. Ẹ bá mi sọ fún pé kó sọ fọ́kọ ẹ̀ pé Fúlàní ń bọ̀ ní Àbújá o. Fúlàní ó ń bọ̀ á ṣe gudugudu méje yàyà mẹ́fà l'Ábùjá. Òun lẹ gbọ́ yẹn o. Òun lòun, àwọn ọmọ lẹ́yìn ẹ máa gbọ́ o. Wọn ò ní dìde kan ní ẹni reconnaissance kan kó security lọ o. Fúlàní máa ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bàbá Tinubu ò dẹ̀ ní ṣe nothing. He's a missionless man. Nítorí náà, ẹ̀yin ará mi, tẹ́ bá fẹ́ ká gbọ́, tá bá fẹ́ ká má gbà, this President T-Pain government is genocide complicit. Ohun tó mìnì ní pé àwọn àgbáyé wọ́n máa arrest bàbá Tinubu for genocide on his watch. Ẹ ń gbọ́ mi, ẹ̀yin ará mi, bàbá Tinubu ṣe ó ti wà complicit of genocide. Láti bí ọdún méjì àbọ̀, next month ló máa pé ọdún mẹ́ta tí T-Pain tó ti wọrí oyè. Fúlàní sì ń pa wá. Ká tiẹ̀ ní nígbà bàbá Buhari, àwọn èèyàn ló ń pa wá, kò ní fẹ́ ṣe kankan. Ṣé Bọ̀gú, Bọ̀nó, Adamawa State ni bàbá Tinubu ti jẹ̀ wá ni? Torí àti ẹ̀ mọ́bi tó ti wá. Ìyẹn ti di controversy already. Pé níbo ni ọ̀gbẹ́ni yìí ti wá? Ọ̀gbẹ́ni olójú Agama lizard láì tí bàbá Tinubu ń ràn mọ́ wa, níbo ló ti ṣẹ̀ wá? Ó ti purọ́ tó jìnnà sótítọ́. Ó ní Madam Mọ́gàjí ló bí òun. Ọmọ Èkó ni Madam Mọ́gàjí o. Kò ń ṣe Ìrágbìjí ló ti wá o. Níbo ni bàbá Tinubu ti wá? Kò sẹ́ni tó mọ̀. Wọn ò dẹ̀ bí ìyá láyé rẹ̀ kó ní the confidence or the courage kó jáde kó wá sọ pé bàbá mi ni. Mo ti sọ bí tí bàbá mi ti wá. Mo ti sọ bí tí ìyá mi ti wá. Tó bá fẹ́ mọ̀ wọ́n gan, ó mọ one or two nínú wọn jẹ́ bàbá Tinubu. Nítorí náà, ọmọ àlè ni bàbá Tinubu. Torí ọwọ́ òsì ló fi ń júwe ilé bàbá ńlá bàbá ẹ̀. Tó bá jẹ́ kó ló ti wá, ẹni kó kó àwọn ẹbí ẹ̀ jáde. Tó bá yẹ lẹ́yìn àwọn ọmọ Tinubu tó ń fún ẹ̀lì pẹ̀lú owó. Àwọn bíi Wálé Tinubu, Oando tí wọ́n rà, á ti mọ̀ pé jí náà ni. Tẹ́ bá lówó yín lè fi rà, owó wa tẹ́ jí náà ni. Ilé tí gbogbo yín fi tọ́mọ, ìrì ló máa wó. So, ẹ̀yin ọmọ ènìyàn, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, bá a ṣe ń gé àwọn olórí Nàìjíríà lọ́wọ́ náà ń bo òrùka o.
wọ́n ṣẹ̀ṣẹ̀ tún rìlíìsì 774 Boko Haram wọ́n fún wọn sátífíkẹ́ẹ̀tì pé now wọ́n ti dọmọ Ọlọ́run àwọn ti gbà wọ́n padà so that nínú 774 yẹn ẹ máa rókù 3000 tó máa pa ṣé bẹ́ẹ̀ ìjọba yín ló rìlíìsì wọn ẹ ti fún wọn ní láísẹ̀nsì kó máa pa yín nìyẹn wọ́n á dẹ̀ pa yín agbẹnurọ̀ à ń wò wọ́n tó bá wá pa méjì tó pa mẹ́ta àwa gbẹnu sókè kò sẹ́ni tó fẹ́ jáde in droves ní ìlú tó bá pa 100 people 1 million people á jáde wá ṣe rálì ẹ̀rù ń bà wá ṣùgbọ́n ara ẹ̀rù tó ń bà wá wọ́n á tún wá pa mọ́ kò dẹ̀ sí nǹkan kan tí kankan nínú yín fẹ́ ṣe. a ní kẹjẹ ká pín ká lọ kọlùkálùkù lè lọ ṣe oríire nílẹ̀ baba ńlá baba ẹ̀ mi ò bá Chinedu tán o mi ò wá láti Abakaliki Nnewi Enugu ṣùgbọ́n mi ò hate wọn they have the potential they can become the mega city tó ń bá fẹ́ wọ́n lè di hub of ecosystem kò sẹ́ni tó máa dí wọn lọ́wọ́ àfi Nàìjíríà tí ò fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹrí mú mẹ́ wọn ò ní fẹ́ kí Ìgbò lọ tó bá dẹ̀ rí pé àtàwọn àti Ìgbò a fẹ́ form coalition pé ká sowọ́pọ̀ àwa Ìgbò àtàwùsá ká sowọ́pọ̀ tàbá wá sowọ́pọ̀ ká bá Fúlàní jà nítorí pé Fúlàní ni number 1 enemy wa Fúlàní ni number 1 enemy Yorùbá o òun ni number 1 enemy Ìgbò Biafra òun ni number 1 enemy àwọn Benin àwọn Edo òun ni number 1 enemy Benue òun ni number 1 enemy Plateau òun ni number 1 enemy Hausa so torí gbogbo wa bá wá pé kí ló rò pé yẹ ká ṣe wọ́n ní coming together is the beginning. Tá a bá work together, tá a ṣiṣẹ́ together or stand together, we are progressing. Tá a bá wá ṣiṣẹ́ together, tá a wọnú ara wa, àwa Ìgbò, Hausa, Plateau, tá a kọjú ìjà gidi sí Fúlàní, ìyẹn ló ń pè ní success o. Ṣé ò bá jẹ́ bẹ́ẹ̀ Henry Ford ló sọ o. So mo quote Henry Ford ni o. Ìjọ tá bá realize pé a ní common enemy and it is Fulani. Beginning nìyẹn o. Tá bá jókòó tá rorí pọ̀ pé báyìí la ṣe máa ṣe, à make progress nìyẹn o. Tá bá wá panupọ̀ tẹnu wá kò. Our ethnic extractions bí 5-6 tá wá gbé ojú ìjà kọ Fulani àwọn olórí burúkú yìí. A máa get success o. Láláì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ará mi, a máa pẹ́ tọ̀pẹ́ lórí journey yìí. Yes, Olúwa lè ṣe ohunkóhun, ṣùgbọ́n àwa gan aláti make nǹkan tó ń pè ní concerted effort. A 0 effort multiplied by 100 is a 0. A 1% effort multiplied by 100 is an 100% effort. Nítorí náà gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ sọ pé Ìgbò bú wa o, Ìgbò tiwa lójú, ẹ̀yin náà tutọ́ sí wọn lójú ká jókòó ká jọ sọ. Ká pa Hausa ká jọ yẹn. Yẹn ló ń pè ní coalition. Yẹn ló ń pè ní ká fẹ́ forge consensus. Ká pe Benue.
tá a bá pe Benue ká pe Plateau ká wá jókòó ká gbọ́ bá ṣe fẹ́ fèsì àwọn apànìyàn. Àwọn apànìyàn tí à ń wí yìí o, wọ́n ní enablers, wọ́n ní supporters, wọ́n dẹ̀ wà láàrin àwa southerners o tá à ń rí jẹ nídìí màdàrú bọ̀tẹ̀ gún ti wà lórí wọn. Gbogbo ẹ̀yin southerners, Ìgbò ni yín ni o, Akwa Ibom ni yín o, ọmọ Yorùbá ni yín ni o, tẹ́ ń support Fúlàní lábẹ́lẹ̀ tá a mọ̀ yín. Àwa ò mọ̀ yín bọ̀tẹ̀ olódi ọ̀run mọ̀ yín o, àwọn alálẹ̀ mọ̀ yín o, àwọn ọmọ ogun ọ̀run mọ̀ yín o. Wọ́n máa gbé ìbànújẹ́, òfò, ẹkún àti òṣè wọ́n máa gbé wá ní ilé yín náà o. Ẹ̀yin ní kí Fúlàní máa pa àwọn èèyàn yín lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní ẹ̀ ń yọ ọwọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan kó má ṣe wúlò. Ẹ máa rí ìbínú Ọlọ́run o. The onslaught of the Almighty ó máa wọlé yín. I don't care who you are. Tó bá jẹ́ Yorùbá olówó tó ń supply Fúlàní pẹ̀lú information tó ń gbé sí wọn lẹ́yìn, tó bá jẹ́ politician tó ń aid and abet àwọn ọmọ Fúlàní apànìyàn, èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ, o máa torí kú ẹ o. Gbogbo Southwest security tẹ́ ń pariwo, Ìgbòho ò lè dáṣẹ́ o. Ó lè lágbára kò àwọn kọ́kọ́ wà ní security tó yẹ pé ń tàn bá train. Ẹ lọ wo Amẹ́ríkà, àwọn náà náwọn àwọn ìṣẹ̀ǹbáyé o, àwọn ọmọ ológun wọn lọ train, wọ́n train wọn tó etí tó yẹ pé wọ́n wọnú igbó lọ, wọ́n lọ gbá agbésùnmọ̀mí, wọ́n mọ bó ṣe máa detonate wọn. Tẹ́ bá ní Ìgbòho nìkan ló máa ṣe, ẹ kàn fẹ́ kó wàhálà sọmọkùnrin yìí lọ́rùn, kò lè dá ṣe. Ìgbòho lórí ilẹ̀ Nàìjíríà of 240 million. Ṣé pé yìí gan-an you are acting for the impossibility. Ní tí Ìgbòho gan dẹ̀ ti wá ní Mr. T-Pain lòun ń sọ́pọ́ọ̀tì, kí lẹ ṣe rò pé fẹ́ gba Nàìjíríà yìí? Àbẹ́ rò pé Ìgbòho lè convince bàbá wèrè yìí pé kó jẹ́ kẹ́ lọ? Èmi ò bá bọ̀wọ̀ wí o, ní tó bá wo oníkálukú ni kó ṣe. But I don't support agbésùnmọ̀mí kan máa pa wá. I don't bloody care who you are. Ẹ̀yin gan ẹ̀rí kú e o lójijì. Lódìndín lápapọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń support agbésùnmọ̀mí. Bẹ́ẹ̀ through information ni o, through supply ni o, through information àbí nǹkan kan bẹ́ẹ̀ ni. Èmi sọ fún yín pé bí Ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ẹ máa rí kú e. Yes, I don't know how God is gonna do it. Èmi kọ́ ni máa ṣe ṣàn ọ̀pọ̀ Amẹ́ríkà ni mo wà. Mi ò lè sẹ́ẹ̀tì trap fún yín. Ṣùgbọ́n àwọn ọmọ Ọlọ́run lóde ọ̀run tó sọ òkò náà tó sọ lé orí àwọn Amórítì nínú Joshua chapter 10 verses 10 to 11. Á bá wa sọ òkò náà lé yín lórí tó máa fọ́ yín lórí. Ọlọ́run tó sọná sí Sodom and Gomorrah tó sọ di aṣálẹ̀. Mo pe Ọlọ́run yẹn ní ìrọ̀lẹ́ yìí pé gbogbo ń tẹ gbé dání kó di aṣálẹ̀ mú yín ní ọwọ́. Tẹ́ bá jí láàárọ̀ kó jẹ́ pé ìbànújẹ́ pé ẹ ti kí owó bo nǹkan búburú, òun ni kó bá yín. Tẹ́ bá jókòó lọ́sàn-án, kẹ́mi yín kó polúṣo. Tẹ́ bá sùn lálẹ́, kẹ́ má ní ìfọ̀kànbalẹ̀ torí pé ẹ̀yin gan ò fún ọmọ Yorùbá ní ìfọ̀kànbalẹ̀. Ó mìíràn pé 60 million ọmọ Yorùbá lẹ gbé sínú ìgbèkùn. Kò ní bẹ́ẹ̀ ń ṣọ́fẹ̀ yìí náà, kò sí, there is no ifs and buts about it. Bó ṣe máa rí nìyẹn ní àṣẹ Elédùmarè. Ní tí wọ́n máa tún 774 Boko Haram múlẹ̀. Kí lẹ rò pé wọ́n máa fi 774 ṣe? Ṣé wọ́n máa gún odó àbí wọ́n máa roka fún yín ni? Wọ́n bá pa yín ni. Nínú 774 yẹn tó bá máa tóṣù kan 3000 deaths ti jáde. Kí ni bàbá yín fẹ́ ṣe?
ọ̀kí ló fẹ́ kí Ìgbòho ṣe fóun ṣé kó bá wa pa àwọn Boko Haram ni àbí kó bá make sure pé òun ló wọlé ní 2027 ta ni bàbá Tinubu tó ń dẹ́gọ́mù sọ are you God ǹjẹ́ ìwọ mọ plan Ọlọ́run fún ọ̀la torí òun dẹ́gọ́mù sọ bẹ́ẹ̀ ni pé ọ̀la yẹn is promised to you bàbá amukumẹ́kọ oníkòmọkòtò ajẹ lójú onílé jẹ lójú àlejò bàbá tó ń fi ọwọ́ òsì tó fi ń júwèé lé bàbá ńlá bàbá ẹ̀ bàbá tó ń fi ọwọ́ òsì tó fi ń kó àwọn ọmọ ẹ̀ sínú tó gbé wọn sínú ìgbèkùn ikú tó wá ní àtúbọ̀tún wọn máa dà bàbá Tinubu tálàárọ̀ bá dà fún yín alálẹ̀ máa yí dànù ni o alálẹ̀ máa yí dànù ni ibi tẹ́mi náà bọ́jú orí mi dé ní tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ bàbá Tinubu mo mọ̀ pé ẹ̀ ní congratulate mi mo ti 70 ṣẹ́gbọ́n tí mo wí fún yín bàbá Tinubu I am 70 years and 10 days old bàbá Tinubu ní tẹ́ bá fẹ́ bring on bring it on gbogbo ipá tẹ́ bá fẹ́ sà lórí àwọn ọmọ Yorùbá àwa kan máa wọ ṣòkòtò pẹ̀lú yín àwa la máa fà ya bàbá Tinubu tẹ́ bá ń gbọ́ gbégbèrègbégbé a máa gbé dé ìkùnlé yín gbogbo agbára tẹ́ bá ní ẹ bẹ̀rẹ̀ sí ní sá o reptilian snake yẹn kó boro yẹn tẹ̀yìn àti Queen Elizabeth jọ ń ṣíà kò lè ṣá wa jẹ ẹ̀gbọ́n tí mo wí fún yín kó boro snake yín kò lè ṣá wa jẹ antidote ẹlẹ́jẹ̀ Jésù tó máa ṣọ́ọ̀kì yín ejò tẹ́ fi ń ṣá gbogbo èèyàn jẹ yẹn ẹ ní rí fẹ́ ṣá àwa kan jẹ ejò tí ẹ fi ń dè àwọn kan mọ́lẹ̀ àwa ti jáwé ọlọ́fẹ̀gbẹ́rẹ́ ẹ̀ lè fi dè wá mọ́lẹ̀ sẹ́ ẹ̀jẹ̀ ọjọ́ àgùntàn la dúró lé lórí kò sí ní tẹ́ máa ṣe àti kíra wa bọnú ibú ẹ̀jẹ̀ Jésù ẹ bring it on bàbá Tinubu a ti wọ ṣòkòtò kan náà pẹ̀lú yín àtàwọn ẹ̀mẹ̀wá yín ẹ máa jẹ gómọ̀ ṣáàdáyà nínú ìyà ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o bàbá Wọlé Ṣóyínká ó yà mí lẹ́nu fún yín o mo máa ń gbé yín rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé àáka òyìnbó yín gan a máa gbé dictionary dání níbi tẹ́ wá dé yìí tó yẹ kí làákàyè ọgbọ́n àti òye kó máa gorí èyí ń sọ yí pé kó bí kan kó má gbégbá presidency kóòbí má gbégbá presidency ẹ̀dẹ̀ ní democratic individual ní sọ fún broda yín amukumẹ́kọ apànìyàn bàbá T-Pain kí ni bàbá T-Pain gbé fún yín ṣó ó ti ra ọpọlọ yín ni ṣó ti kó superlative cerebrum yín kú òun bẹ́ẹ̀ ó ti kó mulch àti sawdust sí tẹ́yìn sọ fọ́ọ̀bì òbí tá mọ̀ pé ó lè má good ó lè má wọ kínní but ó sì ní integrity ju bàbá yín ọ̀rẹ́ yín àbúrò yín àbẹ́gbọ̀n yín èmi ò mọ bó ṣe jẹ́ ẹ̀yin lẹ́mọ iye tó jẹ́ tẹ́ ń pàrokò fún òbí pé kó má wọ̀ ṣé bẹ́ẹ̀ ní democracy lẹ́ ń rọ̀nù Nàìjíríà anybody ló lè lọ tí Buhari tí ò lè fìdí ìgò kọ̀wé tó bá di president òbí sì ní BSc òbí sì kàwé ó lè fọgbọ́n ọgbọ́n orí ìbá ìtọ́ka léèwé kó fi líìdì ọpọlọ mélòó ni Buhari ní tẹ́ fi gbé síbẹ̀ ọpọlọ mélòó làbáṣà ní ju pé kó máa fìbọn pààyàn lọ ọpọlọ mélòó tó bá yẹ lẹ́yìn ọpọlọ jìbìtì àti panipani tí Babangida ní ìwé mélòó náà kà wọ́n lọ sí Sandals wọ́n lọ kọ́ bó ṣe ń pààyàn ṣéyàn wá ní education wọ́n lọ kọ́ intimidation oppression suppression emasculation encapsulation enslavement ṣéyàn education yẹn ni wisdom tí ayé fẹ́ wúlò gbogbo wọn wá jẹ presidency yìí náà orí burúkú ló ń kó bá ìlú yẹn
kàkà kí ìlú máa lọ síwájú ìlú ń polúṣọ ni. Wọ́n ti drive us back a century 100 years back. Ẹ̀yin tẹ́ wá kàwé ẹ lè fún wọn advice. Mo rẹ́yìn náà tó lẹ́yìn tẹ̀lé wọn lọ sí Brazil. Bàbá Wọlé Ṣóyínká ní gbogbo ibi táyé mọ̀ yín sí, ní gbogbo ọgbọ́n àti òye tán lẹ́ẹ̀ní, gbogbo ìwé tẹ́ka Tinubu lẹ́ ń tẹ̀lé. Tinubu lẹ́ ń tẹ̀lé bàbá Ṣóyínká. Shame on you, sir. Shame. I'm disgusted. Yípe ẹ̀yin Wọlé Ṣóyínká, Professor Emeritus, Nobel laureate, ẹ̀yin lè máa tẹ̀lé apànìyàn olè ayíwè, a man without dignity or integrity. Bàbá Wọlé Ṣóyínká, níbi tẹ́ bá ojú ọlẹ́ yín dé, èmi rò pé alẹ́ yín máa sùn jù báyìí lọ. Èmi ò mọ̀ pé rádaràdá báyìí náà lọ́yìn náà fẹ́ ṣe. Mi ò mọ̀ pé rédèrèdè rádaràdá yánnayànna yín náà lẹ́pìn náà fẹ́ gbé dání. Bàbá Tinubu lẹ́ ń tẹ̀lé lẹ́yìn. Ṣé nítorí pé jẹjọ́ Abẹ́òkúta Ògùn State lẹ́yìn tiwa? Ṣé tún cross over lọ sí Ìrágbìjí ni? Àbí bàbá Tinubu gbówó fẹ́yìn náà? Owó kí ni bàbá Tinubu bẹ́ gbé fún yín tó máa tó yìí tẹ́tí gbà ní gbogbo àgbáyé? Ìpọ́nrí bàbá ńlá bàbá Tinubu kò lè débi tẹ́ dé, ṣùgbọ́n òun lẹ́ ń tẹ̀lé bàbá Tinubu. Lẹ́ ń tẹ̀lé lẹ́yìn bí ọmọ tó gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ tó ń sáré tẹ̀lé yẹn lẹ́yìn. Shame on you, bàbá Wọlé Ṣóyínká. Ẹ ti dójú tì àwọn ọmọ Yorùbá. Ẹ níyì kankan mọ́ o. Ẹ gbà bẹ́ẹ̀ lẹ́nu mi. Ẹ dùn mọ́ ẹ ta. Àwọn ọmọ Yorùbá tí wọ́n ti ń pòṣé. Wọ́n ti ń yínmú sí yín. Role you don't play láti ìgbà tí bàbá Tinubu ti wọbẹ̀. It's a disgusting role. A disgusting role. Ó jẹ́ kí àwọn ọmọ Yorùbá máa wonder irú àgbàlagbà wo lẹ jẹ́. Irú ọgbọ́n àti làákàyà tó yé wo lẹ ní. Nígbà tí irú yín tẹ́ ẹ lè kọjú kọ bàbá Tinubu kẹ́ sọ what it takes to run a nation. Ṣé nation ni bàbá Tinubu rúùlù yẹn lábẹ́ yín? Ṣé nation ni bàbá Tinubu rúùlù tó sọ almost 60 million dáadáa ṣí èrè, tó sọ wá dó lọ sí kalẹ̀, tó sọ wá dàgbàdo onúgò tó fẹ́ máa mú jẹ lẹ́yọ kọ̀ọ̀kan, tó wá fi 1 million yín ẹ̀yin tó kù sílẹ̀ tó sọ yín di bílọ́níà, àtàgbèrò àtàsíwọ̀n àti wèrè náà di mílíọ̀níà lórí orílẹ̀-èdè Nàìjíríà tó ti polúṣọ. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, a sọ fún yín pé kẹ́ jókòó ara yín jẹ́, kẹ́ má lè fẹ́ dìbò, ṣùgbọ́n gbogbo yín tún gbé plékáàdì ADC ní PDC ní PDP ní. Ẹ máa gbé RIP o, torí tó máa lọ sínú wọn ló pọ̀. Ẹ máa gbé plékáàdì RIP. Ẹ máa restore àwọn idiotic persons. RIP. Restoration of idiotic personalities. Kì í ṣe rest in peace nìkan o ní RIP mi ni. Ó mì ní pé tún fẹ́ resuscitate àwọn olórí burúkú, àwọn àròmádànù tó fẹ́ bà yé yín àtàwọn ọmọ yín jẹ́. Restoration of idiotic persons, idiotic moronic personalities. Ẹ fẹ́ resuscitate wọn. Àwa wí tẹ́ ẹ ní Òbí fẹ́ jẹ́. Ṣé ti wo rẹ́kọ̀dù ẹ̀ ní Anambra bó ṣe máa bá yín ṣe? Ṣáàtìkù tó ti nationalize gbogbo asset Nàìjíríà tó ti pín fáwọn ará ẹ̀, tó ti jí gbogbo owó yín ní custom, tó gbé abíagbá sílé Títílayọ̀ oníjẹkújẹ oníṣekúṣe. O ti bí Boko Haram o ti bí SWAP, o ti bí Lakuwarasi, o ti bí Mahmood. Ohun tó bí kalẹ̀ nìyẹn o, má rò pé o bímọ gidi o.
àwọn tó máa bẹ̀rẹ̀ sí nípa èèyàn nìyẹn ṣùgbọ́n mo gbọ́ pọ́n ní Tógò ni wọ́n náà ti sàn wá gbogbo yín lè fẹ́ bá Yorùbá tán ẹ wá bá wa tán ẹ wá fẹ́ máa pa wá ikú máa wọnú ilé ìtẹ̀yìn náà ni àrùn máa gbẹ̀yìn náà dè ní ohun tẹ́ bá gbìn òun lẹ máa ká it's as simple as that pé èèyàn kan gbìn ìrẹsì ó fi kó àlùbọ́sà irọ́ tó jìnnà sóòótọ́ ni ohun tẹ́ gbìn lẹ máa harvest pẹ̀lú ògo Ọlọ́run Títílayọ̀ Abubakar Títílayọ̀ Àtíkù Abubakar àti wọ àtọkọ ẹ máa rí wọn ẹ àwa wí tó lóun fẹ́ abdicate ṣé tróònù lè bàbá ńlá bàbá ẹ ní tó fẹ́ abdicate ẹ fóbi òun á step down kí ló tó fẹ́ step down torí pé ó mọ̀ pé òun gan òun useless Àtinúkẹ́ Títílayọ̀ ó lè lọ́kọ ẹ ẹni tó bá dẹ̀ ti fẹ́ olè lòun náà torí ẹni tó gba ẹrù olè dání olè lòun náà nítorí náà Títílayọ̀ Àtinúkẹ́ Àtíkù Abubakar olè nìyẹn olè lọ́kọ ẹ àwọn ọmọ Boko Haram tẹbí ẹ máa jọrí wọn ẹ ó máa lẹ́tìkẹ́ ọkọ ẹ̀gbọ́n máa dé International Criminal Court tọ́lọ́ náà wà náà tó fẹ́ islamize Nàìjíríà tó fẹ́ sọ wá di wèrè ká máa ká àkísà sórí ká máa borí bí ẹni tó ń ṣépè fún tí gbogbo yín borí tẹ ní ìjáàbù ṣẹ́yìn lómìnir pé decent lẹ́ ń fi ọ̀bẹ gbé orí yàn bọ́lẹ̀ ẹ̀yin wèrè amukú mẹ́kọ̀ọ́ ìjáàbù yẹn máa fi hang yín ẹ̀yin olórí bú ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹ gbọ́ pé Lafarge cement giant ni o ó ní cement company ní Nàìjíríà ó wà ní àwọn tó ń finance àwọn Boko Haram àwọn militia group yìí o Lafarge náà pé o bàbá Tinubu mọ̀ o wọn ò mú o wọn ò gbé o bàbá Tinubu mọ̀ àwọn tí ó ń fún agbésùmọ̀mí ní fúẹ̀lì tó fi ń dára bàbá Tinubu hàn bí aláya yín re kẹgbẹ́ Gúnmi ó dẹ̀ ti sọ fún yín pé àwọn bá ṣòro ní Àbújá kí lẹ fẹ́ ṣe bàbá Tinubu ńgbà tó yẹ pé ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ni ẹ̀yin gan ti wà complicit bàbá Tinubu you are an accessory before and after the fact ẹ̀yin lẹ́gbẹ́ Mahmood Buhari wá pẹ̀lú 35 billion máa rán yín létí ẹ jẹ́ wọn ọmọ Yorùbá ọmọ máa kélé yín lórí bẹ́ẹ̀gẹ̀ kéènì ṣe ń ké lórí ebèlì lọ́mọ máa ké ẹ̀ ní sùn ẹ̀ ní wo ẹ jẹ́ wọn ọmọ Yorùbá tẹjọ́ kan wẹ̀sì dànù tẹ́ ń pa ìyá wọn àti bàbá wọn ní ẹkún bàbá Tinubu bí bá ń bí ni kàṣà ìbí ni ẹkún máa wọlé ẹ̀yìn náà òṣè máa jókòó tì yín ìyá ó máa gbàlejò mú un léyìn it's as simple as that ẹ má bu wọn ẹ má ṣe pé fún un irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ ka orin Dáfídì Psalm 109 and Psalm 35 Psalm 35 ó gbé àwọn olórí burúkú bíi bàbá Tinubu ó gbé yín ṣépè gidi ó láńgẹ́lì Ọlọ́run á máa lé yín ẹ̀ máa ṣubú àmọ́ dìde ó ní wọ́n gbé yín kó bí àwọn ọmọ yín á di ọmọ aláìní bàbá àwọn ìyàwó yín á di widow èmi kọ́ ni mo sọ ẹ lọ kánú Psalm 109 Dáfídì ọmọ ọba Dáfídì tọ́lọ́run nífẹ̀ẹ́ òun ló fún yín lépè èpè bàǹtìbàǹtì inú ẹ̀ ni mo ti kà yípe sísẹ láìkí ikú tẹ fi ń pé wa ó ní kó máa pa yín náà ni ó ní kọ́lọ́run kó pa yín èmi kọ́ ni mo kọ́ èmi náà kà ni ṣe mọ̀ pé ilé mùsùlùmí lèmi náà sì jáde ṣùgbọ́n mo lọ sí Bible College bàbá Adébóyè o bàbá Enoch Adéjàre Adébóyè ẹ lè sọ títọ́ fún abiyagbata sọ di pásọ Olúrẹ̀mí kú ṣe bí àlà ẹ lè sọ títọ́
ẹ̀yin lè fi jẹ pásọ̀ ò lẹ anoint ẹ̀ annoyance tẹgbẹ́lẹ̀ lórí rádaràda rédèrèdè ló ń ṣe yánnayànna ló ń sọ lẹ́nu ọ̀rọ̀ àpọ̀dà ọ̀rọ̀ aṣiwèrè ó lóun ò lè bẹ́ńtì ò mọ́ Ọlọ́run ṣọ́ọ̀kù ẹ̀ mọ́ Ọlọ́run ẹ̀yin fún ara yín bàbá Adébóyè mo rí yín tẹ̀ ń gbé wọlé Tinubu lórí kí lẹ̀ ń pàṣẹ sí ṣé anointing yín lẹ gbé fún anointing to kill more or annoyance lẹ ń gbélé lórí àbá anointing ṣùgbọ́n bàtà yìí ò lè sọ̀rọ̀ fún tẹ́ ẹ lè sọ tó tààrà bàbá Adébóyè mi ìmọ̀rúkọ pásọ̀ tó jáde tó gbójú wọn jáde tó sọ fún abíyágbá Olúrẹ̀mí pé kó sọ fọ́kọ ẹ̀ pé failure pọ́kọ ẹ̀ ti fail not only himself ó ti fail in Nigeria yes ó lè kó gbogbo owó central bank sápò it's still a failure owó kọ́ ló fi mọ̀ pé èèyàn jẹ́ failure o ó lè ní gbogbo owó central bank kó àti the funknox ta America mọ́ bàbá Tinubu you are a failure on your watch wọ́n ti pa over 100,000 ọmọ Yorùbá tó bá máa lọ ọdún kẹrin tó kù wọ́n ló fẹ́ lọ ní 2027 ṣé wọ́n lọ lẹ̀mí tó wà lẹ́nu ẹni ẹ máa dún mọ̀rúmọ̀rú who are you ta ni wọ́n òkè níwájú Zerubbabel you shall be made plain ta nẹ́yìn bàbá Tinubu ta ló máa pèrè yín níwájú ọmọ àpènìyàn níwájú Ọlọ́run ẹ̀dá tó dáyé àti ọ̀run tó ń la omi òkun kọjá fún àwọn Ísírẹ́lì tó ń mú omi jáde nínú àpáta ewọ́n lẹ́yìn rí ṣe ń bẹ̀ instead kẹ́ mú omi jáde fún wa ragolis lẹ́ni ká máa rà instead kẹ́ fún wa níná ẹni ká máa lọ fi owó ra generator ọ̀rẹ́ yín Abubakar ó manufacture generator ẹ̀yin náà gbé generator ẹgbẹ́ silicon sílé n tó yẹ kẹ́ ṣe fáwọn ọmọ Nàìjíríà kọ́ máa jí láàárọ̀ lọ́sàn-án kọ́ máa ṣàdúrà fún yín èpè ló ń ṣe fún yín bàbá Tinubu kẹ́ tó kú ẹ̀rí ìbínú Ọlọ́run èpè tí àwọn ọmọ Nàìjíríà ń fún yín is enough to fall you down ṣùgbọ́n kò tí tásìkò lọ́dọ̀ Ọlọ́run ẹ máa rí ìbínú Ọlọ́run bàbá Tinubu èpè tó ń gbé ẹ̀yìn àtàwọn ọmọ yín ṣẹ́ èpè tí àwọn alálẹ̀ ń ṣẹ́ fún yín gan kò ní jẹ́ kẹ́ sìn kò ní jẹ́ kẹ́ wò ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá a máa ké ní orí yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ̀yin gan ò ní sùn ẹ̀ ní wo ẹ̀yin ọmọ Yorùbá gidi tẹ́ jẹ́ ọmọ Yorùbá tẹ́ jẹ́ ọmọ Ọlọ́run tẹ́ jẹ́ Kristẹni mo fẹ́ kí ẹ máa lọ wo kẹ́ máa lọ gbọ́ Apostle Olówó Òkèrè pásítọ̀ làwọn náà Apostle ni wọ́n o òjíṣẹ́ Ọlọ́run ni o pásítọ̀ tá à ń sọ yóò ti pé 50 o kò bẹ̀rù anybody ju Ọlọ́run lọ gbogbo ẹ̀yin aṣímọ́ lọ́wọ́ bàbá Bishop David Oyedepo Paul Adéfarasin Wálé Adéfarasin bàbá Kúmúyè ẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀ dẹ̀ ń gbé orí yín etí yín sí àyà Ọlọ́run ṣọ́lọ́wọ́ ò bá yín sọ̀rọ̀ mọ́ ni ṣáná yín tí yín ti kú ni ó ti wà redundant ó ti wà stagnated ó ti become cold àbí what is it àbá annoyance ti di anointing ti di annoyance ni ẹ sọ fún wa o torí àwọn tí wọn ò bẹ̀rù ikú tán fòyà bàbá Tinubu kó lè wá pa wọn wọ́n jáde wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n yín jí o mo so ẹ kọ ẹ sọ̀rọ̀ protect àwọn ọmọ tẹ kó síjọ ṣùgbọ́n mo bẹ ṣe máa gba first fruit last fruit middle fruit 10% tithe 50% offering ṣùgbọ́n mo bẹ ṣe máa protect àlámọ̀rí wọn ẹ dẹ̀ rò pé inú Ọlọ́run dùn sí i ṣé ẹ rò pé inú Ọlọ́run dùn sí i tẹ́ ń ṣe tẹ́ ẹ róòtọ́ tẹ́ ẹ lè sọ torí pé ẹ fẹ́ kú àti 80 gba ọ lẹ fẹ́ kú àti 120 nígbà tí gbogbo ẹ bá polúṣo tó ti pa wọn àwọn ojúlówó ọmọ gidi
sí yín lọ́rùn tẹ́jẹ̀ ń ṣàn tó ń ṣàn lọ́tún tó ń ṣàn lósì ìgbà yẹn lẹ fẹ́ sọ̀rọ̀. Shame. Shame. I'm disgusted. I'm not bewildered. I'm disgusted. Àwọn behavior yín wà reprehensible. Reprehensible. Ó wà disgusting. Kò yẹ kó máa bá wa gbọ́ pé a ní Kìrìsìtẹ́nì ní Nàìjíríà tó ju gbogbo àgbáyé lọ. Tá a lè rí mẹ́wàá nú yín kẹ́kọ̀ọ́ 1 million people jáde kẹ́lẹ́ ń lọ sábùjá. Àfi kẹ́ máa gbàdúrà kan máa fún yín ní bílíọ̀nù. Àwọn mẹ́wàá tó bá lè kó 1 billion wá. Bàbá Adébóyè kí lẹ fi ń bọ̀ lẹ́ ń kó 1 billion 10 billion yín lọ. Ṣé àrò pé lè bribe Ọlọ́run dé heaven ni? Tọ́lọ́run bá lè máa lọ heaven kì í ṣe billions yín àbí plane yín ló máa wà yín débẹ̀. Ohun tẹ́ gbélé ayé ṣe, ohun tẹ́ sow, òun lè máa reap. Ohun tẹ́ sow lè máa harvest. Bàbá Oyèdépò, ohun tó sow, òun lè máa harvest. Èmi náà ti 70 mo ti dára yín. Òtítọ́ ọ̀rọ̀ ní kí o máa sọ ohun. Ṣẹ́rí, I'm not my anointed. I do my prophet no harm. Kò ń ṣe nígbà tí èèyàn bá sọ̀tọ̀ fún yín o ló máa ṣe o. Àwọn alágàbàgebè, àwọn onírọ́ òpùrọ́ lè máa sọ yẹn fún ló máa jẹ́. Where I am concerned, òtítọ́ ló máa lékè. Gbogbo yánmọ̀yánmọ́ rádaràdá tẹ̀ ń ṣe. Ó dẹ̀ máa jáde lẹ́nu mi. Torí Ọlọ́run ò preserve mi kí n máa jẹrẹ sí àtẹ̀bà. Ó ń lo ẹnu mi as a vessel. Vessel to say it like it should. Mi ò dẹ̀ bẹ̀rù kankan. Àfi Ọlọ́run yìí. Mo respect yín o. Ṣùgbọ́n ẹ ṣeun tó tọ́ o. Mo respect yín o. Ṣùgbọ́n yẹn ò ní pé tẹ bá ṣeun tí ò tó. Kí n gbẹ́nu dákẹ́ kí n máa láwọn bàbá wa. Àwọn bàbá ta ni? Bàbá ọmọ yín lẹ jẹ́. You're not a father of anybody. Bàbá àwọn ọmọ yín òun lẹ jẹ́. Tẹ́ bá jẹ́ bàbá àwọn tẹ́ kó sínú chọ́ọ̀chì ẹ ṣe gudugudu méje. Pásítọ̀ David Oyèdépò nínú ṣọ́ọ̀ṣì yín lọmọ kan nínú ṣọ́ọ̀ṣì yín sùn sínú mọ́tò. Tán lè help ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì yín l'Amẹ́ríkà ní Maryland. Mo forúkọ bọmọ yẹn láṣìírí. Nígbà tí màá rí ẹrù ẹ̀ inú mọ́tò ló wà. Ordinary $20 ló béèrè lọ́wọ́ mi. Ìgbà tí mo mọ ohun tó ṣẹlẹ̀ mò ń ké. Ẹ̀yin wá ń ra pléènì 3 4 inú yín dùn ẹ̀yin lẹ́pẹ̀ ní success. Ṣé jù ra pléènì? Jésù ra pléènì ṣùgbọ́n ó ṣe gudugudu méje. Ó dòkú mélòó tẹ jí? Ó di arọ mélòó tó rìn? Àfàwọn tẹ bá máa bá wá millions so that wọ́n lè san fat tithe. Ẹ bá Ọlọ́run bẹ̀ o. Ẹ bá Ọlọ́run bẹ̀ mí kọ́ ni máa dájọ́ yẹn. Ẹ bá Ọlọ́run níbẹ̀. Gbogbo ẹ̀yin bàbá tẹ pé láyé ní GOSOMO. Mo lẹ́ bá Ọlọ́run níbẹ̀. A bá yín sọ̀rọ̀. A yọ sí yín ọjọ́ tó dé. Ẹ mọ Ọlọ́run in camera. Ẹ̀yin ará mi, lílọ ló máa gbẹ̀yìn bọ̀yìn wọn o. Gómìnà máa lọ. Tẹ bá rò pé Donald Trump ó ti gbé yín tí sẹ́gbẹ̀ kan ló lẹ́pa. Àwa ò ní fi wọ́n lọ́rùn sílẹ̀. Bá a ṣe ń kọ lẹ́tà sí Donald Trump là ń kọ sí àwọn àgbáyé tó kù. Wọ́n máa ọ̀rọ̀ wa máa lẹ́tíkẹ̀. Nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní pariwo sí òde ọ̀run, Ọlọ́run á send help yẹn o. Pé àní pín irọ́ lẹ́pa. Ẹ lọ bèrè lọ́wọ́ Prophet Ogundele á sọ fún yín pé sẹ́ẹ̀ nǹkan kan ò ní yẹ pínpín yẹn. Ó ti ṣẹlẹ̀ lóde ọ̀run. Ó máa ṣẹlẹ̀ láyé. We are looking for that physical manifestation ni a máa ṣẹlẹ̀. Bọ́lọ́run ṣe gba àwọn ọmọ Ísírẹ́lì lọ́wọ́ àwọn Íjíbítì bó ṣe máa gbà wá
tó máa kó nínú yánpọnyánrin Fúlàní nìyẹn. Ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ́tì Fúlàní tẹ́lẹ̀ fẹ́ lọ Yorùbá nation ní possible mo nínú wọn Nàìjíríà lè máa kú sí kò ń ṣèpín nǹkan tẹ́ láìkì nìyẹn. Let it be your portion. Ohun tẹ́ fẹ́ nìyẹn, ohun tẹ́ desire nìyẹn. Nígbà táwa bá ń lọ sí orílẹ̀-èdè wa àwa máa wá yín tì ní o. Ní mo bẹ ṣe máa disappear o. Ìyẹn ò dé kan èmi. Kọ́sàdúrà tí mò ń gbà náà ni pé Olúwa àwọn tó ń fẹ́ ká lọ tó ń fẹ́ ká rí bá ti ṣe ká rọ́nà gbégbà Olúwa mú wọn kó lọ́nà. Olúwa máa mú yín kó lọ́nà ni. Tẹ́ bá dé Ísírẹ́lì ẹ rí i pé Sodom and Gomorrah nǹkan kan ò wù ń bẹ̀ mọ́ ó ti di aṣálẹ̀. Bí some of you ṣe máa di aṣálẹ̀ nìyẹn. There will be nothing. There will be nothing to write home about. Sharia yín Islamic nation tẹ́ ẹ̀ fẹ́ kó jáde Fúlàní máa ní ó máa gbá orí burúkú tiẹ̀ lọ á lọ dá nation tiẹ̀ sílẹ̀. Àwọn ọmọ Yorùbá ò fẹ́ Sharia. Mùsùlùmí wà nù wa, Kìrìsìtẹ́nì wà nù wa, oníṣẹ̀ǹbáyé wà nù wa. Mẹ́tẹ̀ẹ̀ta ló wà nínú fámílì mi. A ní príìsì, alálàájì, aláàjà, adẹ̀lẹ̀ oníṣẹ̀ǹbáyé. Hate ara wa o, para wa o. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí Fúlàní ní Sharia àti Islamic nation àti jihadist nation wọn àwọn lè máa bá lọ gbẹ̀yìn o torí ẹjọ́ máa lọ ní lílọ ló ń gbẹ̀yìn bọ̀yìí ẹ̀yin àti Fúlàní jọ máa lọ ní ẹ máa ní Islamic nation ẹ máa kó Sharia yín lọ sínú igbó tẹ́ ti wá ẹranko ní Fúlàní wọ́n ti gbẹ́ranko lò so much ìwé ẹranko ló wà lọ́wọ́ wọn ẹranko ló ń bá sùn. Mélòó ni mo ti rí Fúlàní tó ń kí bólókọ̀ọ̀sì ẹ̀ sínú màálù. Ṣẹ́yìn náà fẹ́ máa bá màálù sùn ní ẹ̀yin ọmọ Yorùbá ògidì. Nílẹ̀ yín tí bàbá Tinubu bàbá Típẹ̀nì ilẹ̀ lẹ́kọ̀ọ́ tó gbé fún Dangote fún 100 million ilẹ̀ tó wọ̀ tí 20 billion tó wọ̀ tí 20 trillion ó gbé fún Dangote lọ́dọ̀ 100 million kí ló fi 100 million ṣe bàbá Tinubu fi ń ra ago bàbá olóṣì ó ra ago 400 mi mẹ́ńtọ́ kíá pé ó gbé Felipe sọ́wọ́ bí amovado ló gbé sọ́wọ́ ọwọ́ tẹ bàtà ló kíá ṣé bágo ń sọ táìmù ni bàbá Tinubu fẹ́ mọ̀ pé ọmọ onínàkúnà ọmọ tá ló ṣì tó délé owó tó ń ṣe báṣubàṣu yàmàyàmà tó ń tẹ yàmàyàmà òun ni bàbá Tinubu wọn fowó tọ ó wá rówó tán bàbá Tinubu ya wèrè sídìí owó. ṣọ́ra Adénúgà kó máa náwó bí olóṣì bí tí lọ́wọ́ ẹni tó fi owó tọ́ ní kékeré tó bá dàgbà kò ní ṣìlò ọ̀dọ̀ some of you àwọn náà ń ṣìlò ṣùgbọ́n ọmọ tó má rílì fi owó tọ́ tó bá rí owó kò ní jẹ́ lójú bàbá Tinubu wọn fowó tọ́ yín ọmọ tá ló ṣì ní ẹ wá délé owó tán ẹ náwó wa yàmà rádà ẹ ti ta gbogbo ilẹ̀ wa fún Ṣàgúrì the criminal of Lebanon ẹ ti pín ìpín wa fún búlọ́ọ̀sì bàbá Tinubu èpè ti ràn yín wọ́n ti ṣépè fún yín Fúlàní ti forí yín gbá Ṣàgúrì ti wọ́ yín lẹ̀ àwọn Ṣáínì wọ́n ti lagi mọ́ yín lórí ẹ̀yin gan ti fa wèrè lọ́yàn wèrè tuntun tọ́ sí yín lẹ́nu ẹ̀yin bàbá rádaràdà rédèrèdè. Ẹ̀yin ará mi mo fẹ́ kẹ́ gbọ́ Apostle olówó òkèrè kìrìsìtẹ́nì ni kẹ́ lọ gbọ́ ohun tó ń sọ ẹ lọ sórí wẹ́bsáìtì wọn kẹ́ lọ gbọ́ ẹ lọ sórí YouTube kẹ́ lọ gbọ́ àwọn tó hàn níbẹ̀rù tó hàn fòyà ni ẹ̀rù. Bàbá Tinubu ṣe rí Islamization Nàìjíríà ti Buhari bẹ̀rẹ̀
tẹ bá níyẹn lẹ máa tẹwọlé ẹ bọ́lọ́hun lẹ́sẹ̀ gbèjì ni o tẹ bá ní islamization tẹ gbé kìrìsìtẹ́nì sílé kò sígbà táwọn àgbáyé ò ní bá wa dá sí àgbáyé máa bá wa dá sí nítorí pé ẹ lè fọ́ sí 60 million Yorùbá kan jẹ́ Muslim irọ́ kò ṣeé ṣe ẹ lè fọ́ sí wa by túláàsì tipátìkùkù ká wá di mùsùlùmí àwọn ọmọ mùsùlùmí kan tó fẹ́ di kìrìsìtẹ́nì ó máa látíkẹ́ ó máa lẹ́tíkẹ́ gidi gan a máa bára wa fà á ni a máa jọwọ́ ṣòkòtò kan náà ni bàbá Tinubu ẹ ní mùsùlùmí nìyí àwọn Fúlàní tẹ̀ ń gbé níjà yìí gan wọ́n lẹ́ẹ̀kì ń ṣe real Muslim wọn ò ní respect fún yín wọn ò reference yín nígbà tí yẹn tó wá dá bẹ́ẹ̀ ni o Mr. Cleve welcome àwa la máa scatter ẹ we are going to scatter it like Abdulkarim said the country is already a scattered place a decadent country ṣàwárà yìí tẹ pé ra yín ní miseducated elite ẹ̀yin lẹ ponú jù nítorí pé kí ni àwọn tí ò lè fìdí ìkò kọ̀wé either in the House of Rep ni o or in the Senate ni o àwọn ló ń ṣe law orí burúkú tó ń ṣe tẹ́yìn òpònú tẹ́lẹ̀ kàwé miseducated morons tẹpẹra yín ní elite ẹ̀yin intelligentsia tẹ́jẹ́ imbeciles kalẹ̀ àwọn tó lè fìdí ìgò kọ̀wé tó lè sọ sẹ́ńtẹ̀nsì kan kíkọ́ má spice má wà ń bẹ̀ àwọn ló ń ṣòfin fún yín ṣẹ́rípáyé yín ti polúṣo àwọn non-entities àwọn ìdíọ́tù àwọn dìdìrín átù àwọn mẹ̀múnọ̀tù àwọn ló ń ṣe lọ́ọ̀ tí gbogbo yín jùrù sí bàbá Tinubu tó ń jíwèé tó ń lọ léèwé tó ń páàsì tó ń kó òkú fún wọn ní kíláàsì òun ló rough shot yín tí gbogbo yín jùrù tẹ̀lé àti bàbá Wọlé Ṣóyínká níbi tẹ́ kàwé dé Tinubu ló ń lead yín by the nose ẹ lè sọ́tọ̀ ọ̀rọ̀ fún ẹ fẹ́ kú àbí Tinubu kọ́lé fún yín ṣó kọ́lé fún yín ó kó mílíọ̀nù fún yín kí lẹ fẹ́ fi mílíọ̀nù sí ṣe at 91 ẹ fẹ́ kó lẹ̀ fáwọn ọmọ tiyín náà àní gbogbo yín lè máa jẹ gba you have taken us for granted but ẹ máa rí wọ̀n yìí sí yín lè máa mọ̀ pé ọmọ Yorùbá à ń tijú yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni a máa yọ ìpín ojú wa bẹ́ẹ̀ ni the so-called elites are lying left right and center causing division here and there so that there will not be a consensus among us but irọ́ lẹ pa we only need 5% of the Yorubas to have a referendum and in due time it is going to happen. ẹ̀yin ọmọ ìyá mi ẹ jí ẹyẹ sùn kẹyẹ jẹ́ kíkú ó bọ̀rọ̀ bàbá Tinubu ṣáyín jẹ okùn ayé tó fi dèyìn mọ́lẹ̀ tí ẹgbẹ́ra ẹ̀yin ìsìlámù ẹ̀ka tàbá tí àdá yín kó já dànù ìlà fi kùrẹ́sì kẹfì wé kẹka yàsín kó yá dànù ẹ̀yin ọmọ kìrìsìtẹ́nì ẹ gbóhùn sókè o Psalm 46 wà ń bẹ o Psalm 24 wà ń bẹ kílẹ̀kùn gbórí sókè kó fọ́ dànù kó yá dànù kọ́bọ̀ ògo ọba ògbà ògo alágbára lédè ọ̀run kó ráyè wọlé ẹ pé Psalm 121 kẹfì 27 lé kẹka Psalm 8 kẹfì 2 gbèǹdì Olúwa dá wa lóhùn ó dá àwọn ọmọ Ísírẹ́lì lóhùn ó máa dá wa lóhùn ní dákẹ́ àwa ò ní dákẹ́ o bí gbogbo ayé dákẹ́ èmi ò tiẹ̀ ní dákẹ́ torí pé kí ni Ọlọ́run sọ pé ohun kan tóun fún ẹ yìí o òun ní ìdí ẹ ní o òun ò dá ẹ sí
láti 25-26 years láti máa jẹ rẹsì láti máa jẹ búrẹ́dì. Mo dá ẹ sí láti lò ẹ́ as a vessel of honor. God preserved my life in the last 26 years of cancer so that I can be a vessel of honor. I can speak my truth to power and I will not relent. Nobody stops the bell from tinkling. I will not stop. Mrs. Olufunmilayo Ransom Kuti did not stop until she achieved what she set out to do. I will not. Ti rí ohun tí a mú wá fún wa lénìí, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.